Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ǹjẹ́ ìrẹ́pọ̀ wà ní àárín ẹ̀yin àti Saheed Òṣùpá tó jẹ́ pé ó ti lọ lu Amẹ́ríkà láti ìgbà díẹ̀ ó tún ṣẹ̀ dé sìn ǹjẹ́ ẹ tẹ̀ ń gbìyànjú àti ní pé kẹ́ pàdé àbí kẹ́ jẹun ṣeré pọ̀ lórí stéèjì kan náà àbí kẹ́ tẹ̀ wára yín lọlé. Ọmọ ìyá mi ni Saheed, ó ti yé yín, ọmọ ìyá mi ni, ọmọ ìlú mi ni, àbúrò mi ni, ọmọ àdúgbò mi ni, àtúnjọ ń ṣiṣẹ́ kan náà, ó ti yé yín, kò sí nǹkan tó ń jọ̀rọ̀ gbọ́n mi sí omi ò tó ní ẹ gbàgbé ẹ̀, kò sọ̀rọ̀ kankan lórí ẹ̀, ó ti yé yín, èèyàn tó máa ń bísí ni tí ò ráyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá èmi náà, àmọ́ ní gbogbo ìgbà tá a bá ti ríra báyìí a máa kíra bí ìgbà tó jẹ́ pé bóyá àti ẹ̀ tí ríra wa rí gangan ni, ó ti yé yín, so ìfẹ́ tó yè kúrò ó wà lára.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.